kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì wa ti ọ̀sẹ̀ yìí láti dásìsì wa yé wa Anglican Communion lábẹ́ aláṣẹ àti olùdarí bàbá wa the Right Reverend Dr. Michael Adébáyọ̀ Olúwarónbí. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run wa gbé yín ga fún àkókò yìí àti oore ọ̀fẹ́ rẹ̀, a bẹ̀ ọ́ bí a ti ń wọnú ọ̀rọ̀ rẹ lọ fún wa ní òye tí ó lè jogún ìyè àìnípẹ̀kun fún wa nítorí ọmọ rẹ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ bàbá wa, ẹ bá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ tèmi ni Ìjìnrere Adéọlá Òkò láti Joseph Obìnrin ní Owódé Ajíkìrì. Ṣé bàbá wa, ẹ bá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ tèmi ni M.A. Olúbíyì láti ìjọ St. Paul Anglican Church Owódé Yewa Archdeacon. Ṣé orúkọ tèmi ni àlùfáà Oríyọmí Ọ̀ṣọ́. Lónìí ohun tí à ń gbé yẹ̀wò ti ṣe ọjọ́ ìsinmi 17 lẹ́yìn mẹ́ta lọ́kan. Àkórí ọ̀rọ̀ wa ni eré ìje Kìrìsìtẹ́nì èyí tí a ti ń gbé yẹ̀wò. Ẹ̀ka àkórí òun ni àwọn tó ń ṣe ìwúrí nínú eré ìje Kìrìsìtẹ́nì. À ń wo apá kejì rẹ̀. Orí ọ̀rọ̀ wa ni Énọ́kù. Ní ìjẹjọ a wo Ábélì. Lónìí ohun tí à ń gbé yẹ̀wò ni ìgbé ayé Énọ́kù. Ibi kíkà wa ní ìwé Genesis orí 5 ẹsẹ̀ 21 sí ẹsẹ̀ 24 àti ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 5 sí ẹsẹ̀ 6. Genesis orí 5 bá wa kà bá wa. Énọ́kù sì wà ní 100 ọdún ó lé 5 ó sì bí Mètúsélà. Énọ́kù sì bá Ọlọ́run rìn ní 100 ọdún lẹ́yìn tí ó bí Mètúsélà, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Gbogbo ọjọ́ Énọ́kù sì jẹ́ 400 ọdún ó dín 45. Énọ́kù sì bá Ọlọ́run rìn, òun kò sì sí, nítorí tí Ọlọ́run mú un lọ. Ṣé bàbá wa, ẹ jẹ́ ká wo bákan náà ìwé Hébérù orí 11 ká wo ẹsẹ̀ 5 àti ẹsẹ̀ 6. Ìwé Hébérù yẹn bákan náà orí 11 ẹsẹ̀ 5 sí 6. Bàbá wa, ìwé Hébérù yẹn. Nípa ìgbàgbọ́ ni a ṣí Énọ́kù ní ikú padà kí ó má ṣe rí ikú. A kò sì rí nítorí tí Ọlọ́run ṣe nípò padà, nítorí ṣáájú ìṣípòpadà rẹ̀ a jẹ́rìí sí pé òun Ọlọ́run. Ṣùgbọ́n ní àìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú, nítorí ẹni tó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ òun rẹ̀, àti pé òun lolùgbẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Ṣé wọ́n ní láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wú Ọlọ́run, torí àwọn tó bá tọ̀ wá láti mọ̀ pé Ọlọ́run ń bẹ, òun sì ni olùṣẹ̀san fún gbogbo àwọn tó fi ara balẹ̀ wá bíi ti Énọ́kù tí à ń gbé yẹ̀wò lónìí. Olúwa ràn wá lọ́wọ́. Èròǹgbà wa láti kọ́ nípa ohun tí ó mú Énọ́kù yẹ láti bá Ọlọ́run rìn. Èròǹgbà kejì láti lóye àwọn àbájáde bíbá Ọlọ́run rìn nípasẹ̀ àsọtẹ́lẹ̀ Énọ́kù. Ká wo ọ̀rọ̀ àkọ́sọ wa. Ní àwọn àkókò tí ènìyàn bá ní ẹ̀mí gígùn, ọjọ́ orí Énọ́kù ó jẹ́ 415 ọdún, èyí tí a mọ̀ sí 365. Kí a tó gbà á sókè láì rí ikú. Énọ́kù gbé ìgbé ayé tó wu Ọlọ́run, ó sì jẹ́ aláìlẹ́bi nínú ìrìn àjò rẹ̀ pẹ̀lú Ọlọ́run. Ó gbọ́dọ̀ jẹ́ pé ó ti gbé ìgbé ayé ìdàpọ̀ ìgbọràn àti ìgbàgbọ́, èyí tí ó yọrí sí ojú rere àti ọ̀run wa. Wọ́n jẹ́ ká mọ̀ pé nígbà tí ènìyàn bá ní ẹ̀mí gígùn, ohun tó dáa ni. Àti ẹ̀sọ̀ nípa ọjọ́ orí Énọ́kù, ẹni tí ó ní ọjọ́ orí tó gùn, pàápàá ó rìn, ó bá Ọlọ́run rìn nínú ìgbàgbọ́, ó sì wu Ọlọ́run. Mo gbàdúrà pé àwa náà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run ó lè bá Ọlọ́run rìn láti gbé ìgbé ayé tó tọ́ àti tó yẹ, tó bẹ́ẹ̀ tí a ó lè jẹ́ ẹni tẹ́wọ́gbà bíi ti Énọ́kù lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ kí a wo àwọn ìbéèrè wa tí àwọn bàbá wa yóò lè bá wa dáhùn láti fún wa ní òye kíkún. Ìbéèrè kínní, wọ́n ní láti inú àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí èyí tí a ti gbé yẹ̀wò yẹn, wọ́n ní
ká ṣàpèjúwe pẹ̀lú òye wa nípa ọkùnrin náà ìyẹn Énọ́kù àti àwọn àmúyẹ tí ó mú kí ó jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run jùlọ ní àkókò tirẹ̀. Énọ́kù jẹ́ ẹni tó fi ọkàn sin Ọlọ́run ní tòótọ́. Kò fi ẹ̀ṣẹ̀ ṣeré. Ó dẹ̀ dúró ṣinṣin nínú òtítọ́. Ó sì nígbàgbọ́ nínú Ọlọ́run. Bàbá wa sọ pé ó jẹ́ ẹni tó fi ọkàn tòótọ́ sin Ọlọ́run. Ó jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run tímọ́tímọ́. Ó sì jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ tí yóò ṣe bí ṣọ̀hún. Ó dúró ní Ọlọ́run wa mú bí ọ̀rẹ́. Bàbá wa ẹ ṣé. Ẹ̀kọ́ ńlá ni a ti gbọ́ ìpè kí àwa náà gbé ìgbé ayé ìgbàgbọ́ tó yè koro kí a lè jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run. Bàbá wa Olúwa nípa làákàyè yín. Ìbéèrè kejì wọ́n ní láti inú ẹ̀rí tó wà nínú Júdà orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá sí ẹsẹ̀ ogún. Wọ́n ní ká ṣàgbéyẹ̀wò Énọ́kù gẹ́gẹ́ bí oníwàásù lórí ilẹ̀ ayé. Báwo ni ìgbé ayé rẹ ṣe lè pè wá níjà nínú ìran tiwa yìí? Bàbá wa. Ẹ ṣé. Àwọn nǹkan tí ó fún Énọ́kù ní àwọn àmì ni pé ó jẹ́ onígbàgbọ́. Ó jẹ́ onígbàgbọ́. So tí wọ́n bá ti ní ìgbàgbọ́ kò sí bí èèyàn ṣe ní bá Ọlọ́run tí ká ló ṣe. So ìyẹn lè máa fánú ọ̀fẹ́ láti ṣiṣẹ́ ìrere. Òtítọ́ àti bó ṣe yẹ. Ẹ ṣé bàbá wa. So nígbà tí àwa náà bá fi ìgbàgbọ́ tó yè koro ṣiṣẹ́ Ọlọ́run yẹn àwa náà á jẹ́ ìtẹ́wọ́gbà. Wọ́n wá ń béèrè pé ǹjẹ́ ayé tàwa náà jẹ́ ìpèníjà? Olúwa ràn wá lọ́wọ́. Ìbéèrè kẹta wọ́n ní báwo ni àwọn ènìyàn ṣe lè wà láàyè ṣùgbọ́n tí wọ́n sì ti kú? Ìbéèrè láre. Báwo ni àwọn ènìyàn ṣe lè wà láàyè ṣùgbọ́n tí wọ́n sì ti kú? Wọ́n ní ká jíròrò pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Sámúẹ́lì kìíní yẹn orí 15 ẹsẹ̀ ìkíní. Bákan náà Tímótì kìíní orí 5 ẹsẹ̀ 6. Jẹ́ ká wo Tímótì yẹn. Tímótì kìíní orí 5 ẹsẹ̀ 6. Bàbá wa ẹ bá dáhùn ìbéèrè yìí. Bíbélì pé ẹni tó bá fi ara rẹ̀ fún ayé jíjẹ ó kú, dead people, ó kú nígbà tó àwọn èèyàn máa rí pé ènìyàn ni ṣùgbọ́n ó ti kú, wọn ò tí ì sin ni, òkú ni. Nígbà tí ó bá tẹ̀lé Ọlọ́run. Bẹ́ẹ̀ ni tí kò ṣe ìfẹ́ Ọlọ́run tó kùnà láti rìn ní ọ̀nà Ọlọ́run, òkú èèyàn ni. Ó kàn ń gbé ni. Ó kàn ń gbé, wọ́n kàn ń pè léèyàn ṣùgbọ́n òkú èèyàn ni. Ọlọ́run ṣe wá lókun. Ẹ ṣé bàbá wa. Bíbélì náà ló sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ nínú ìwé Tímótì kìíní orí 5 sí 6. Ó ní ẹnikẹ́ni tó bá fi ara fún ayé jíjẹ ó ló kú nígbà tó wà láyé. Olúwa ò ní ṣe wá ní òkú ayé o. Torí náà pé ohun tí bàbá sọ pé ká fi ọkàn wa sí Ọlọ́run kó má jẹ́ pé ayé là ń lé. Ká máa lépa ọ̀run. Ká máa lépa ọ̀run. Tá a bá ti lépa ọ̀run jẹ́ pé ayé là ń lé òkú lẹ́nu yẹn. Táyé má jọ wá lójú. Ká má jẹ́ káyé gbọ̀n lọ́wọ́ wa. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé Olúwa káyé yín. Olúwa ràn wá lọ́wọ́. Ìbéèrè kẹrin wọ́n ní ìran wa kún fún onírúurú ìwà bí Ọlọ́run. Báwo la ṣe lè bá Ọlọ́run rìn? Nínú ìwé Tẹ́sálóníkà kìíní orí 4 ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 17. Bàbá wa nínú ìran wa yìí báwo la ṣe lè ṣe? Ewé kò ta kalẹ̀ kan. Bẹ́ẹ̀ni. 5-6 ó sọ nípa ìgbàgbọ́. Ó ní láìsí ìwọ Ọlọ́run. So bẹ́ẹ̀ kan náà ni ìwé Tẹ́sálóníkà náà sọ nípa ìgbàgbọ́. Ìgbàgbọ́ wa ṣe pàtàkì. Ìgbàgbọ́ nínú Ọlọ́run. Bẹ́ẹ̀ nínú Ọlọ́run. So ló máa fún wa lórí ọ̀fẹ́ láti bọ́ Ọlọ́run rìn. So tí wọ́n bá ti ní ìgbàgbọ́ kò sí bí ó ṣe ní rìn pẹ̀lú Ọlọ́run. Ká dẹ̀ wá ní ìbẹ̀rù Ọlọ́run nínú ọkàn wa. Tá a bá tún wo Abraham a rí pé pẹ̀lú ìgbàgbọ́ ló fi bá Ọlọ́run rìn. Nígbà tí Ọlọ́run sọ fún pé ọmọ kan ṣoṣo tó bí ní ògbólógbò ọjọ́ ayé ẹ̀ èèyàn mélòó ló lè ṣe ṣùgbọ́n ó lo ìgbàgbọ́ yẹn Ọlọ́run dẹ̀ tún wá pèsè lọ́nà tó kọjá òye. Tábà wáyé táwa ń sìn kán ní kéèyàn bí ọmọ ní age of 70 ọmọ kan ṣoṣo tó bí láyé kán ní kó lọ fi ṣèrúbọ. Ta ló fẹ́ ṣe irú ẹ̀? Ṣé lè máa ṣe é ṣe ṣá? Ṣùgbọ́n Abraham ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́. Bàbá ti sọ kan wọ́n ní bàbá kì í lè ní kó pé a ò lè ní gbàgbọ́ ká bọ̀ lọ́rùn rìn. Bí ẹ bá lè ní gbàgbọ́ tòótọ́ bẹ́ẹ̀ sọ pé Abraham náà ṣe irú ẹ̀ ló ṣe lè bá Ọlọ́run rìn. Ọlọ́run ara wa náà lọ́wọ́. Ohun tí wọ́n fi ń kọ́ wa ni pé ká gbé ìgbé ayé ìgbàgbọ́, ká jẹ́ káyé wa ó wu Ọlọ́run, ká gbọ́n sọ́lọ́run lẹ́nu, ká tẹ̀lé, ká ní ọkàn ẹ̀sìn, ìgbé ayé tó tọ́ àti èyí tó yẹ.
bí wọ́n ti kọ́ wa, mo gbàdúrà pé oore-ọ̀fẹ́ láti ṣe eléyìí Olúwa yọ̀ǹda fún wa, a ò ní jẹ̀bi o, Àmín. Jésù Olúwa wa. Ìparí, a gba Énọ́kù sókè ṣáájú kí ìdájọ́ ìkún omi tó wáyé, a sì lè sọ pé ó jẹ́ àpẹẹrẹ irú àwọn ènìyàn mọ́ tí yóò gba ìgbàsókè ṣáájú ìparun ìkẹyìn ní iṣẹ́ tí rí. Ìgbé ayé Énọ́kù jẹ́ kí ó yẹ pé kò wá níjà láti ru wá sókè láti bá Ọlọ́run rìn dípò kí a máa ṣiṣẹ́ nìkan, pé ká kú bá Ọlọ́run rìn kó má jẹ́ iṣẹ́, kí a bá rìn kí a bá Ọlọ́run. Wọ́n ní fún ìrònú, bá Ọlọ́run rìn kí o sì jọba pẹ̀lú rẹ̀. Wọ́n ní ká bá Ọlọ́run rìn ká sì lè bá jọba. Ẹ jẹ́ ká jọ wo àkọsórí wa nínú ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 5. Báwo ló ti wí o? Nípa ìgbàgbọ́ bí a ṣí Énọ́kù nípò padà kí ó má ṣe rí ikú, a kò sì rí i, nítorí Ọlọ́run ṣí i nípò padà, nítorí ṣáájú ìṣípòpadà rẹ̀ a jẹ́rìí pé ó wu Ọlọ́run. Ìjà gbàdúrà. Ọlọ́run a bẹ̀ ọ́ pé àwa náà wá ràn wá lọ́wọ́, ìgbé ayé wa yóò lè wù ọ́, a ó lè ṣe ohun tó tọ́, èyí tó yẹ, tí àwa náà yóò lè jẹ́ ẹni tẹ́wọ́gbà láti bá ọ jọba lẹ́yìn ayé yìí, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.